ẹ̀lẹ́mbẹ̀ o ètò Èjì Òwúrọ̀ ni o tó bá yẹ pé ìṣe ń wọlé àbẹ́ṣe ń yí síbẹ̀ iléeṣẹ́ Orísun náà láwa o a bẹ̀rẹ̀ ètò báyìí bá a ti ń bẹ̀rẹ̀ òun náà ni pé a máa sọ̀rọ̀ nípa àwọn ẹ̀tọ́ kí ni àwọn ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ̀tọ́ gẹ́gẹ́ bí Ìgbò gẹ́gẹ́ bí Haúsá àbí àwọn ẹ̀yà míì Fúlàní àwọn ará Port Harcourt lọ́hùn gbogbo wọn Kálábàrí gbogbo wọn kí ni àwọn ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tẹ́nìkan bá tàpá sáwọn òfin tó rọ̀ mọ́ ẹ̀tọ́ yìí kí làwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé ọ̀rọ̀ ọlọ́pàá àtàwọn ọmọ Nàìjíríà báwo ló ṣe yẹ kí àjọṣepọ̀ kó wà láàrin wa tí àjọṣepọ̀ yóò bá gún iye àwọn ìgbésẹ̀ wo lèèyàn lè gbé ṣé èèyàn tẹ̀lé lọ́fẹ́jọ́ ọlọ́pàá sùn ẹ mọ̀ pé bí nǹkan bá ṣe àwọn èèyàn méjì wọ́n pẹ́ ẹ lọ rìpọ́ọ̀tì fọlọ́pàá bó lè bá kó léèyàn wọ́n ní ẹ lọ sọ fọlọ́pàá pé àwọn méjì gbá mọ́tò ara wọn gbára wọn ní títì ẹ lọ sọ fọlọ́pàá àmọ́ tó bá yẹ pé ọlọ́pàá gan náà ló wá ṣẹ̀ ta lèyìn ó lọ sọ fún gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà ìgbésẹ̀ wo lẹ máa gbé báwo lẹ ti gbé tó tá a máa gbé yẹ̀wò rèé o campaign for justice and rights of the people adẹ̀ ní alàgbà wa àfáà wa Abbas Oníkòyí ẹ kú ojúmọ́ o. ẹ kú ojúmọ́ sà ẹ kú àárọ̀. àwọn ọmọ Nàìjíríà àwọn rèé o àkọ́kọ́ tí wọ́n wà sórí ètò Èjì Òwúrọ̀ rẹ̀ àbí. bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ máa ń wò wá náà déédéé. àti máa ń wò ilé kọ̀ọ̀kan lórí ètò káàkiri ìgboro tá a máa ń rí yín. ṣe púpọ̀ ṣe o àmọ́ náà wá kádàrá ẹ̀ náà wípé lónìí ẹ̀yin náà ẹ wà jálejò wa lórí ètò wa Èjì Òwúrọ̀ ìyàn pàwọn èèyàn ó sì gbádùn yín dáadáa. ẹ jẹ́ ká campaign for justice and rights of the people kí làwọn nǹkan tẹ̀ ń ṣe. gẹ́gẹ́ bí campaign for justice and rights of people tá a bá wo orúkọ yẹn a rí i pé ẹgbẹ́ tó ń polongo ìwà òdodo àti ẹ̀tọ́ ọmọnìyàn sí lélẹ̀ ó ti wà nínú tí wọ́n ti kọ sínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà láti abala 23 títí dé abala 50 ìyẹn section 33 sí section 45 nítorí ìdí eléyìí ó ṣe pàtàkì fún àwa tá a jẹ́ ajà fún ẹ̀tọ́ ọmọnìyàn láti lè dìde sí àwọn ẹ̀tọ́ wọ̀nyí nígbàkúùgbà tí àbùkù bá fẹ́ kàn àbí tí a bá rí ẹni tó fẹ́ ṣàṣejù lórí pé bí kálukú ṣe jẹ́ ọmọ Nàìjíríà tí ó ní ẹ̀tọ́ sí àwọn nǹkan wọ̀nyí tí àbùkù bá wá fẹ́ kan ẹ̀tọ́ yìí àwa tá a jẹ́ ajà fún ọmọnìyàn a gbọ́dọ̀ lè dìde sí àwọn nǹkan wọ̀nyí ẹ̀tọ́ ọmọnìyàn kò mọ sí ọ̀nà kan ó ń bẹ léè tá lè béèrè lọ́wọ́ ara wa ó sì ń bẹ léè tá lè béèrè lọ́wọ́ ìjọba ẹ̀tọ́ láàrin ayálégbé síra wọn ó wà ẹ̀tọ́ láàrin ẹni tó gbani síṣẹ́ àti òṣìṣẹ́ rẹ̀ ó wà ẹ̀tọ́ láàrin àdúgbò sí àdúgbò ó wà táwọn kan bá ti wá lè wà dandan ni kí àwọn kan lè dìde pé tẹ́wọ̀ bá ṣe ẹ̀mẹ́tọ́ rẹ àbọ̀ ọmọ bó ṣe béèrè rẹ̀ àwa gbọ́dọ̀ lè dìde kábọ̀ béèrè fún ẹ̀tọ́ rẹ ó jẹ́ àwọn kan tó fàtàfi sí àgbékalẹ̀ ẹgbẹ́ tí a dárúkọ yẹn. ọ̀dà nígbà tẹ́ sì ti bẹ̀rẹ̀ yìí báwo ló ti rí ìrìn àjò yẹn báwo ló ti rí. látìgbà tá a ti bẹ̀rẹ̀ a kábàámọ̀ pé à ń ṣe ìjà fún ẹ̀tọ́ ọmọnìyàn nítorí pé kò sí mẹ́rin fẹ́ jà fún ẹ̀tọ́ ọmọnìyàn inú ẹni tó jà fún á dùn inú ẹni tí ìwọ náà tó sì jà fún ẹ̀tọ́ ọmọnìyàn tó fi rí ẹ̀tọ́ rẹ̀ gbà á dùn torí pé ìjà fún ẹ̀tọ́ ọmọnìyàn òfin tí Ọlọ́run gángan ti gbé kalẹ̀ ni tọ́lọ́run gan ò dẹ̀ fẹ́ kí ẹnìkankan kó rú òfin yẹn torí pé ìgbà tá a ti jọ́ ọmọnìyàn tá a kì í ṣe ẹranko Ọlọ́run fẹ́ kí a lè mọ ẹ̀tọ́ kọ̀ọ̀kan láàrin ara wa. Ọlọ́run fẹ́ ká mọ ẹ̀tọ́ kọ̀ọ̀kan lára ó dà ẹ jẹ́ ká mú ní ìpele àwọn ẹ̀tọ́ yìí báwo ni èèyàn ṣe lè mọ̀ láti béèrè fún ẹ̀tọ́ ẹ̀ àbí láti jà fún ẹ̀tọ́ ẹ̀ fún àpẹẹrẹ bí mo sọ lẹ́ẹ̀kan pé irú bóyá ọlọ́pàá tó yẹ pé ọlọ́pàá bá múyàn bóyá bàbá ló ṣẹ̀ àbọ̀mọ ló ṣẹ̀ tí wọ́n á mú bàbá àbí bàbá ló ṣẹ̀ tí wọ́n á mọ́mọ ẹ máa bẹ̀bẹ̀ náà ni ibi ẹ̀jọ́ wọ́n ní lọ mú 150,000 lọ́sẹ̀ gbogbo oríṣiríṣi àbẹ́ẹ̀kì rírú ẹ̀. tá a bá wo ohun tó ń bẹ ní àwùjọ wa a rí i pé ìyànjẹ pọ̀ pàápàá jùlọ wọ́n ní rìfẹ́rà ta ni ó tún kẹ̀kẹ́ ṣe kò gbọ́dọ̀ jẹ́ pé òní ọba kẹ̀kẹ́ jẹ́ àwọn agbófinró wa ìjọba ó dá wọn sílẹ̀ láti fi jẹ́ pé kán lè dáàbò bo ẹ̀tọ́ aráàlú àti dúkìá wa ni àmọ́ àìṣe ká má jà agbémọ́jà kan ò sí
téèyàn méjì bá ń gbé papọ̀ láwùjọ wọ́n mọ daṣẹ́ pọ̀ wọ́n mọ dọ̀rọ̀ ìgbé pọ̀ wọ́n mọ dọ̀rọ̀ ìbí pọ̀ látara di eléyìí ó ṣeé ṣe kíjà máa wà tíjà bá wà àwọn tó yẹ ká ké sí àwọn náà ni agbófinró nígbà míì àwọn agbófinró wa lè wá yẹn lọ sílé kan sọ wípé ó tàpá sófin kan mọ́ bá bóyá ìyàwó rẹ̀ ni àbọ́mọ wọn á kiri ẹni mọ́lẹ̀ wọn á bẹ̀rẹ̀ sí ní mu ní àpá ìyàká tí máa mu ní àpá ìyàká dé police station nígbà wọn bá fi síbẹ̀ bóyá ọjọ́ kìíní ọjọ́ kejì ẹ̀rù á máa bà wọn aládùúgbò kò ní lè yọjú gbàtà nǹkan bá kóra wọn jọ pé ẹ jẹ́ ká yọjú nígbà tí wọ́n bá dé ọ̀hún ẹni tí ń ṣẹ̀ gangan wò tí ì rí wọ́n wá sọ fún àwọn ènìyàn yìí pé bóyá kán lọ wá owó kan wá owó tabua láti jẹ́ pé kí wọ́n lè béèlì àwọn èèyàn wọn tí wọ́n ti mú sí ìgbèkùn lọ́nà tí kò ní ẹ̀tọ́ yìí. Tabadẹ̀ wo irú nǹkan wọ̀nyí ó ti wà nínú ìwé tí wọ́n fún wọn tí wọ́n bá fẹ́ sàn wípé kẹ́niyẹn máa lọlé tó sọ wípé ọ̀fẹ́ ni mo fẹ́ jáde kúrò lákòlò ọlọ́pàá yìí o wọn ò gba kọ́bọ̀ lọ́wọ́ mi o wọ́n tún lè kọ́ sára gànà gbàgàdàgbàgàdà kan sọ wípé bail is free ọ̀fẹ́ ni bẹ́ẹ̀lì àmọ́ àwọn nǹkan wọ̀nyí a rí i pé kò kì í rí bẹ́ẹ̀ kò dẹ̀ sí tí yóò jẹ́ kó rí bẹ́ẹ̀ ju wípé àwọn èèyàn tí wọ́n fẹ́ lọ béèrè fẹ́tọ̀ wọn níbẹ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ abala kẹẹ̀ẹ́dọ́gbọ̀n section 25 of 1999 constitution àwọn ẹni gangan ò mọ òfin tó dè wọ́n wọn ò sì mọ òfin tó dè àwọn táwọn náà lọ bá tẹ́ bá ti dọ̀hún tẹ́ bá ti halẹ̀ mọ́ wọn pé kó tó di pé kinní kan agbọ́dọ̀ gba iye owó báyìí lọ́wọ́ rẹ ni tí wọ́n máa ṣe náà ni pé wọ́n mọ gbọ̀n wọ́n mọ túra wọ́n ránṣẹ́ pé ẹni tó wà lóko wọ́n ránṣẹ́ pé ẹni tó wà lódò wọ́n kówó jọ wọ́n kó fún àwọn ẹni wọ̀nyí wọ́n kó fún àwọn agbófinró wa tá a bá sì wo òfin tó dá agbófinró lẹ̀ kò sọ pé kẹ́nì kankan fún wọn ní owó torí pàgbé ìfọba ni wọ́n ẹni tí wọ́n sì ń gbé fún ní ti ń sanwó wọn látara owó orí tẹ́nì kọ̀ọ̀kan wá ń san ni wọ́n fi ń sanwó àwọn ẹni wọ̀nyí wọn ò ní kí wọ́n gba kọ́bọ̀ àbí sísì ní ọwọ́ ẹnì kankan kó tó di pé wọ́n ṣe iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe fún wa àárẹ̀ lómi gan yóò lọ sí police station yóò ní kankan ìṣẹ̀lẹ̀ náà àdúgbò àwọn o ẹjọ́ wá bá wọn dá sí o wọ́n lè sọ wípé káwọn tó gbéra kúrò ní ọgbà àwọn gbọ́dọ̀ gba iye báyìí fowó epo àwọn dẹ̀ gba iye báyìí owó ọlọ́pàá tí yọ tẹ̀lé wọn kò yẹ kó lè rí bẹ́ẹ̀ ìjọba ti ṣe kí ni o ó ti fi wọ́n sí ààyè yẹn láti jẹ́ pé ká lọ mọ́ bá wọn ni tírú àwọn kan báyìí bá wá ṣẹlẹ̀ ó nídìí ká dìde gbìjà sí ẹ̀tọ́ wa ẹ̀tọ́ tá a sì ń sọ eléyìí wọn èèfún yẹn lọ́fẹ̀ẹ́ àfi kéèyàn jà fún ẹ̀rí pọ́mì ìnira orílẹ̀-èdè Nàìjíríà gan nígbà tí wọ́n máa fún wa àwọn bàbá wa tẹ́ ti ṣáájú àwọn náà béèrè fún ni ló fi jẹ́ pé tó bá béèrè fún ẹ̀tọ́ rẹ dandan náà nípa àwọn tí wọ́n fẹ́ jẹ̀tọ́ rẹ mọ́lẹ̀ wọ́n tẹ̀ ní ojúmọ́lẹ̀ wọ́n ní pé ẹ̀tọ́ yìí sọ̀fẹ́ kódà kọjá lu olómìnira gan ni wọ́n fún yẹn ní ẹ̀tọ́ rẹ̀ ní ọ̀fẹ́ èèyàn máa béèrè fún ni nítorí máa jà fún ni tó bá jà fẹ́tọ́ rẹ ayé ọmọ jẹ́ lọ náà ni ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ dìde gìjà sí ẹ̀tọ́ rẹ̀. báwo lèèyàn ṣe lè wá jà fẹ́tọ̀? èèyàn lè jà fẹ́tọ̀ rẹ̀ lọ́nà tí ọ̀pọ̀ gẹ́gẹ́ bí a ṣe wo tábà wo abala 43 ó ní pé ọmọnìyàn kọ̀ọ̀kan ó ní ẹ̀tọ́ láti ṣe ẹ̀mí ìyẹn right to life ìyẹn ni pé láti ṣẹ̀mí láti pẹ́ nìkan kan gbọ́dọ̀ di ọ ní ọwọ́ lábala yẹn wọ́n kọ síbẹ̀ yìí pé kò gbọ́dọ̀ sẹ́ni tí ó mú ọ ní tipá àbí ìfipánimúni láti ṣiṣẹ́ agbára àbí láti tẹ̀lé rẹ ba fún nǹkan tí kò yẹ torí pé gẹ́gẹ́ bí ọmọnìyàn ìwọ náà ní ẹ̀tọ́ tó bá wá rí pé ẹnìkan ń dúnkokò mọ́ ẹ̀mí rẹ wípé òun ọgbẹ̀mí rẹ ni àbí bákan tó sàn fi ìpayà yẹn dẹ́rù bọ̀ lórí ìṣẹ̀mí rẹ irú ẹni yẹn ó ti ń dúnkokò mọ́ ẹ̀mí rẹ yẹn là ń pè ní ìdúnkokò mọ́ ẹ̀mí ẹni kété tí ẹ bá ti rú nǹkan báyìí ìyẹn gbọ́dọ̀ jẹ́ kí iléeṣẹ́ àwọn tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn kí wọ́n gbọ́ pé lágbájá báyìí ń dúnkokò mọ́ ẹ̀mí mi o nípa bẹ́ẹ̀ àwọn á ṣègbésẹ̀ láti kàn sí àwọn tó tún jẹ́ tẹ́ wà ní ipò àṣẹ kí wọ́n lè bọ́ pé ẹni yẹn àbí kí wọ́n bọ́ fà létí pé ẹ̀mí lágbájá ọdọwọ́ rẹ o ẹ̀mí rẹ̀ ò sì gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ bọ̀ irú ẹni wọ́n fọwọ́ rẹ̀ bọ̀wé tí wọ́n bá ti fọwọ́ rẹ̀ bọ̀wé ara tiẹ̀ náà ṣe kíni àgbé jẹ́ ara ọ̀nà kan tí wọ́n fi lè jà fún ẹ̀tọ́ rẹ̀ nìyẹn. ẹ̀tọ́ wa ó pọ̀ lọ lóríṣiríṣi tá a lè máa béèrè fún àbí tá a lè máa jà fún ó pọ̀ lọ sọ àdàdà àwọn tí wọ́n dẹ̀ ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn mo sọ fún mi pé wọ́n pọ̀ lọ lóríṣiríṣi tó jẹ́ pé wọ́n ní àwọn ìrírí nítorí wọ́n ti rí àwọn gan pàápàá yẹn a máa wò pé ibo gan làwọn náà ti ń rí agbára ìbéèrè tí mo fẹ́ béèrè ni láti jà fún ṣé lọ́ọ̀yà ní ṣé nǹkan tẹ́ study university nìyẹn ni àfi báwo tẹ́ fi lè mọ̀ pé báyìí lèyẹn ṣe é jà fẹ́tọ̀. láti lè jà fún ẹ̀tọ́ ó wà fún gbogbo ènìyàn
torí wípé tá a bá wo abala karùndínlógójì section 35 subsection 2 rẹ̀ nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ó ní tọ́lọ́pàá bá mú yàn dé akóló wọn tó sì mọ tó ṣe àbí kódà gan ìwọ gan mọ tó ṣe lẹ́sẹ̀ ó lè dákẹ́ láti mọ́ fún èsì rárá títí tí tó fi rí agbẹnusọ rẹ ìyẹn legal practitioner tó jẹ́ bíi lọ́ọ̀yà rẹ tí ó wá bọ́ ọ̀rọ̀ ẹjọ́ àbí tí ó wá bọ́ ṣe statement rẹ. Bí bẹ́ẹ̀ kọ́ o gbọ́dọ̀ rí èèyàn tó wù ọ́ wá láti ọkàn ara rẹ. Èèyàn tó wù ọ́ wá láti ọkàn ara rẹ yẹn wá túmọ̀ sí pé ó lè jẹ́ bọ̀dá rẹ, ó lè jẹ́ human rights activist, ajà fún ẹ̀tọ́ ọmọnìyàn. Lára eléyìí ó di dandan pé kò dìgbà tí ó bá tó di pé mo jẹ́ lọ́ọ̀yà àbí mo jẹ́ ipò ńlá kan. Kálukú tí wọ́n bá ti lè bí gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ńlọfin yẹn ti wà fún tó bá ti mọ ọ̀nà tó náà fi ṣagbára tó náà bá ti lè mọ̀ ọ́ sọ kò sí nǹkan kan tó ní kó náà má lè dìde fún ẹ̀tọ́ rẹ̀. Kálukú ló gbọ́dọ̀ mọ ìlànà yẹn. Níjọ́ tí wọ́n ti dá Nàìjíríà lẹ̀ láti 1960 ní wọ́n ti kọ àwọn nǹkan yẹn sínú ìwé òfin tá a máa lò. Àmọ́ látàrí àìráyè àtàìgbọ́yé àtàìfarabalẹ̀ àwọn èèyàn wa ní ó jẹ́ kí wọ́n mọ àwọn nǹkan wọ̀nyí. Tabadẹ̀ tún ìwé òfin tá ń lò yìí náà òun náà ti kọ gbogbo àwọn nǹkan yẹn síbẹ̀. Tí kálukú bá ti lè mọ̀ kò sí nǹkan tó ní kálukú náà má lè béèrè fún ẹ̀tọ́ rẹ̀. Wọ́n èé lọ yunifásitì pé human rights kò tí ì sínú kòríkúlọ́ọ̀mù school. Wọ́n èé lọ yunifásitì rẹ̀. Àmọ́ tẹ́ bá jẹ́ lọ́ọ̀yà àwọn ọmọ tó ń mọ̀ torí pé àwọn ti kọ́ nínú abala ẹ̀kọ́ tí wọ́n lọ kọ́ láwọn iléèwé. Àmọ́ fún èèyàn lásán òun náà lè mọ̀. Ẹ rí pé tá a bá wo ìwé tó dá àwọn ọlọ́pàá sílẹ̀ Police Act tó ń sọ nípa ojúṣe ọlọ́pàá. Tá a bá wo ẹ̀yìn ìwé yẹn wọ́n kọ síbẹ̀ pé ìwé yìí ó wà fún adájọ́, ó wà fún ẹni tó ń lọ school, ó wà fún student, ó dẹ̀ wà fún gbogbo àwa tá a wà ní ìlú ni. Tá a bá ti lè mọ̀ tó wà ní ìwé ọlọ́pàá èyí tí ṣe Police Act 2004 kò sí nǹkan kan táwa náà onímọ̀ pé n tó di ọlọ́pàá èrè n tó di èmi náà rè gẹ́gẹ́ n tó ń béèrè lọ́wọ́ mi n tí mo gbọ́dọ̀ fún lélẹ́yìí kó tó lè wọnú ilé mi mo gbọ́dọ̀ béèrè pé ìwé tó fẹ́ ṣèwádìí inú ilé mi dà kó tó lè mú mi débi bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ lè béèrè nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ID card ti ẹ̀ náà dà torí pé èèyàn ni ọ́ èèyàn lèmi náà ọmọ Nàìjíríà ni ọ́ ọmọ Nàìjíríà ni èmi náà o ní nǹkan kan tó fi lè mú mi lófin ìgbà tí màá ṣe kíni o tí màá ti ṣẹ̀ sí òfin ìlú kódà tí ẹ bá tún wá ṣẹ̀ sófin ìlú gan tá bá wo section 35 subsection 5 yẹn ó sọ wípé ẹni tó ṣẹ̀ sófin ìlú yẹn o a gbọ́dọ̀ kàkún pé afurasí ni kò tí ì di ọ̀daràn débi pé a máa jẹun kóńdó a máa jẹun kúmọ̀ àbá a máa fi ara ní òun náà ní ẹ̀tọ́ sí fair hearing kó náà sọ tẹnu tiẹ̀ tó bá dé ilé ẹjọ́ nìkan ló lè sọ pé lágbájá yìí ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn kèé ṣe ọlọ́pàá náà sọ pé o lè ní ọ́ torí díẹ̀ ìyá bẹ̀rẹ̀ sí ní ìlú àgbàtà má gbé délé ẹjọ́ láàrin àsìkò tó yẹ. Ó dà àwọn ìrírí wo lẹ́yìn ti rí tó jẹ́ pé ẹjọ́ fà á tó ra wọn tó yẹ pé ó fẹ́ẹ̀ di wípé fà á kájà. Irú ìrírí tá a ti rí ó pọ̀ gan tá a bá ní ká máa sọ nípa ìrírí àìmọye ìrírí ló wà. Fún àpẹẹrẹ ní àsìkò kan a rí ibi tó ṣe pé àwọn ọlọ́pàá wọ́n dínà bí wọ́n ṣe máa ń dínà yẹn ọmọ ọlọ́kadà kan máa ń bọ̀ lálẹ́ bí aago 10 ó wá rò wípé àwọn ọlọ́pàá tí wọ́n dínà yìí ó ní owó tí wọ́n gbà lọ́wọ́ òun ó wá ní kó pẹ́ wọ́n lẹ̀ bó ṣe pẹ́ wọ́n lẹ̀ báyìí wọ́n nàbọn sí ọlọ́pàá yẹn ni wọ́n nàbọn sí ọlọ́kadà yẹn ni gbà tí wọ́n yẹn dún báyìí ẹ̀yìn ló ti bá látòrí ọ̀kadà ó bẹ̀rẹ̀ sí ní jù bálabàlà ẹ̀yìn ló fi lélẹ̀ ẹnìkan tó wá jágbàlagbà tó ń lọ ránjẹ lálẹ́ nínú òkun ló wá rí pé iná ọ̀kadà yẹn ń fi gbalagbalagbalagbala ó wá rí pé nǹkan kan ti sọ ọlọ́kadà yìí gbọ́ wá yọjú síbẹ̀ ó rí pé wọ́n ti yìnbọn mọ́ ọlọ́kadà yẹn ni látara bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá yẹn wọ́n sáré fẹ́ kán gbé mọ́tò wọn lẹ̀ kán máa sá lọ sí eré abòmí bàbá yẹn wá yọjú sí ẹ pé mo ti mọ̀ yín o ẹ ṣẹ̀ṣẹ̀ máa dúró ní ibi báyìí o látara ẹni eléyìí agbègbèsẹ̀ lórí ọ̀rọ̀ yìí pé ọmọ Nàìjíríà lẹ́pa kò sì sí ẹ̀ṣẹ̀ kankan tó sẹ́yìn tẹ́ fi ní pé kí ni o tẹ́ fi ní kẹ́ ẹ pa kọjálè kọ̀dáràn kọpààyàn kí lẹ wá ṣerú eléyìí fún ọ̀rọ̀ yìí àjọfà tó yí díẹ̀ adọ́yọ̀dé gbogbo ẹ̀gbogbo fámìlì ọ̀mì yẹn à ń pẹ́ ní ẹni Ọláìdé Akínọlá so ìlú pé àwọn ìwé ìròyìn kan náà wọ́n gbé ọ̀rọ̀ yẹn nígbà náà tí àwọn náà gbọ́ sí gbogbo bọ́rọ̀ yẹn ṣe lọ nígbà náà. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alàgbà Abbas Oníkòyí tí wọ́n jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ Campaign for Justice and Rights of the People ẹ̀tọ́ ọmọnìyàn òun náà là ń gbéyẹ̀wò lórí ètò wa Èjì Òwúrọ̀ o àádánù dúró dé ńgbà bá padà dé a tẹ̀síwájú ẹ kú kalẹ̀.